Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó ń wo program mi, fẹ́ kó bá mi share, kó bá mi like, kó dẹ̀ bá mi comment. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Agbára. Ṣé rí agbára tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí, ó máa pẹ̀ka gan. Agbára ohùn, agbára ijó, agbára ilẹ̀, agbára ọ̀rọ̀, agbára àṣẹ, agbára ìbálòpọ̀. Ní àkọ́kọ́ ná, ẹ̀yin ọlọ́gbọ́n àti ẹ̀yin ọlọ́gbọ́n àti ẹ̀yin àwọn ọ̀jọ̀gbọ́n ni mo pè pátápátá. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ agbára, kí o tó lè understand nǹkan tó ń pè ní agbára, o ní láti mọ̀ nǹkan tó ń pè ní kádàrá, tá à ń pè ní destiny. Ṣé rí ẹ̀sìn tí à ń pè ní religion, agbára ẹ̀sìn lórúkọ topic tí mò ń sọ yìí, ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ni pé agbára ẹ̀sìn, tí ẹ bá mọ nǹkan tí à ń pè ní religion, má fi etí pé Muslim ní àbí Christian ní àbí onífá ní ẹ gbọ́ ọ̀rọ̀ mi o. Torí ifá fúnra ẹ̀ gan kì í ṣe religion, ifá ò kì í ṣe ẹ̀sìn, ọ̀tọ̀ ifá kó mo fẹ́ sọ. Agbára tí Olódùmarè ọba fún oníkálùkù wá sí ayé. Olè ò ní ja àgbà kó má ṣe é lójú fìrí. Gbàrà tó ti bí wa ni oníkálùkù ti ní agbára destiny tí Elédùmarè fún wá sílé ayé. But nítorí ẹ̀sìn, nítorí ọ̀làjú, nítorí pé ọ̀làjú á wá ń fojú egbò tẹlẹ̀, ẹlòmíì wà látìgbà tó ti tí ìyá ẹ̀ ti bí, tí bàbá ẹ̀ ti bí, ó ti ń ṣe nǹkan àwọn nǹkan bí àrà, ara máa ń sọ̀rọ̀ fún, tó bá sọ̀rọ̀ ó máa ṣẹ. But nítorí bẹ́ẹ̀ níbẹ̀, ibi tó yẹ kẹ́ lọ lò ó sí, ẹ lọ lò ó sí. Ṣé rí religion tẹ́ ẹ wo yẹn, religion ó cage destiny wa ni. Ọlọ́gbọ́n olóye o, religion tẹ́ ẹ wo yẹn, wọ́n fi cage destiny wa ni. Wọ́n fi ẹ̀sìn, wọ́n fi cage kádàrá wa. O ò ní lè discover irú èèyàn tó jẹ́. Àsìkò tó yẹ kó discover irú èèyàn tó jẹ́, ìgbà yẹn ló máa ṣàstàgà fún láì, ìgbà yẹn ló máa tọ̀ àáfàá lọ, ìgbà yẹn ló máa tọ̀ pásítọ̀ lọ. Ìgbà míì wà tẹ́ pé tí nǹkan bá ṣe ènìyàn, wàá wo irú èèyàn tó jẹ́ pé olè ò ní jàgbá kó má ṣe é lójú fìrí. Kí ló ṣe àwọn ìyá mi? Irú àwọn èèyàn ìyá mi, irú èèyàn wo ni bàbá mi? Ṣé èèyàn ire ni wọ́n? Ṣé èèyàn aburú ni wọ́n? Ẹ forget pé bàbá ẹ̀ ń kírun o, ìyá ẹ̀ ń kírun o, bàbá ẹ̀ ń gbàwẹ̀, ìyá ẹ̀ ń gbàwẹ̀ o, aláàjì ni bàbá ẹ̀, aláàjà nìyẹn o. Má fi etí yẹn gbọ́ ọ̀sìn o. Ìwọ fúnra ẹ mọ̀, ṣé èèyàn ire ni bàbá tó bí ẹ lọ́mọ àbí èèyàn ire ni ìyá ẹ̀? O ti dáhùn àbí? Ìwọ náà fúnra ẹ tó ń sọ̀rọ̀, ṣé èèyàn ire ni ẹ́? Agbára kan nìyẹn o. Ó dẹ̀ máa rí ẹlòmíì, Ọlọ́run fún ní agbára àṣẹ, Ọlọ́run fún ní agbára ìsọ̀rọ̀ sí. Á dẹ̀ máa fi agbára yẹn, á máa fi sọ̀rọ̀ aburú sí ayé àwọn èèyàn. Kò dẹ̀ ní mọ̀ pé agbára tó Olódùmarè fóun lòun ṣì lò nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. A kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ní ilẹ̀ Kúùtù Òjíire. A kì í fi èpè, a kì í fi ṣeré. Ìwúre ló máa fi ṣeré. Ṣé kí àwọn bàbá tó bá bí àbúrò ẹ̀ta ìfẹ́ dàrú ni, àbúrò ẹ̀ta ìfẹ́ fọ́ ni, ṣé kò ṣe pé olódì ẹ̀fẹ́ yàwé? Wọn ò ní sọ̀rọ̀ sí ọmọ directly. Ẹni tó bá níwú ẹni, ẹni tí ò níwú ẹni ò lè mọ ìyẹn ni. Ẹni tó bá ní ìyá ní òní búyà oníyà, ẹni tó bá dẹ̀ ní bàbá ní kò ní láyé bàbá oní bàbá. Torí ayélujára tẹ́ ń wò yìí, tẹ́ ń pè ní social media, ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní behind the scene? Ẹ mọ̀ behind the scene? Ilé ayé ta wà yìí is behind the scene. Nǹkan tó wà nínú ilé ayé ta wà yìí ju nǹkan tí ẹ̀ ń wò lọ. Àwọn bàbá wa dẹ̀ ti sọ ní ilẹ̀ Yorùbá bọ̀ nítorí pé láìkí àṣà àti ṣe wa. Ẹ jẹ́ kí òyìnbó kọ́ tú story wa kọ fún wa. Ó jẹ́ kí bàbá kan, bàbá professor kan kó tú story life wa kọ fún wa. Tó bá fẹ́ mọ story ilẹ̀ Yorùbá, kọ́kọ́ lọ mọ story ìdílé ẹ̀. Tó bá ti mọ story ìdílé ẹ̀, wàá mọ agbára tí Olódùmarè fún ìwọ̀n yín. Òun jẹ́ Ògúnlésì, Ògúnyẹmí, Bánkọ́lé, Ògúnbánjọ, Èṣùlékè, Èṣùgbèmí, Ifáyẹmí, Ifágbèmí, Balógun, Ọ̀ṣúnbùnmi, Àjíhún. Gbogbo nǹkan tó nǹkan lè máa jẹ́ nílé ayé yìí, orúkọ ọmọ nìjánu ọmọ. Má sì tó pé o gba ẹ̀sìn, agbára kan wà ní ìdílé yín. Àwa ọgọ́lá ní DNA ní ìdílé kọ̀ọ̀kan. Àwọn bàbá yẹn wọ́n kóòdù orúkọ
sínú ọ̀rọ̀ ni ṣẹ́mọ̀ ṣá tọ́ máa rí pé tọ́ bá máa kí Ògún tọ́ kí Ògún kí wọ́n máa kí Ògún yẹn orí àdẹ̀ máa wú mo sọ pé máa sọ̀kọ̀ tuntun mọ́ agbára orin agbára ìlú agbára ìjó gbogbo ẹ̀ náà ló ní agbára má ti torí ẹ má fi pé ọ̀làjú àti pé nítorí o gba ẹ̀sìn kó wá fi àṣà àtìṣe lẹ̀ ní òun ní kó lọ bọ́ nǹkan o ìgbésí ayé tó ń gbé báyìí ṣé ọlọ́gbọ́n olóye o Ọlọ́run ní jẹ́ ká fọdún wọ́dún àní máa fọdún wọ́dún lágbára Ọlọ́run kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ́dún yìí gbogbo bó ṣe ní pọ́dún yìí lé everything le tó àwọn nǹkan sì ń galẹ̀ wọ́n kọ́lé irú ìwà olówà lọ́wọ́ ẹ ṣé o dẹ̀ bílífù pé gbogbo wà tó ti wù sẹ́yìn láburú ṣé Ọlọ́run Elédùmarè ti dáríjì ẹ̀ nítorí pé Kùránì sọ pé tó bá ti gba àwẹ̀ Ramadan tó bá ti kíní kan Báíbù sọ pé Kùránì sọ pé ṣé èèyàn rẹ ni ẹ́ it's very simple kò sí ẹni tọ́lọ́run dá sílé ayé tí kò ní agbára kan tàbí kejì mo ń sọ̀rọ̀ nípa behind the scene ṣé rí gbogbo ẹ̀yin blogger pátá gbogbo ẹ̀yin tẹ́ pé orí ayélujára lẹ ti fi ń ṣe lẹ ti fi ń pa owó tẹ́ fi ń jẹun ó ti yé yín especially àwọn skit maker tẹ́ ń pera yín ṣé rí ilé ayé tí gbogbo yín live lọ́wọ́ yìí bísẹ́ láàárọ̀ yìí kò kàn mí ó kò tún máa sọ̀rọ̀ gbàbẹ̀ ẹnìkan play ohun ọmọ tí ọní pé boyfriend ẹ̀ ní accident níbi tí wọ́n ti ń bá a lò pọ̀ bóyá fake ni bóyá AI ni I don't want to know but behind the scene ṣé rí ayélujára mídíà tẹ́ ń wò yìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì dè máa gbọ́ ọ̀rọ̀ mi kò mọ̀ mí rí o kò rí mi rí o inú àdèdèdè máa bí ẹlòmíì akọ̀wà báyìí á dẹ̀ máa nífẹ̀ẹ́ nǹkan tí mò ń sọ torí ẹ̀ oríṣiríṣi èèyàn ló wà bí oríṣiríṣi aṣọ ibi tí èmi ti kọ́gbọ́n tèmi kọ́gbọ́n ló ti kọ́gbọ́n tiẹ̀ tó bá wá fẹ́ wá understand ọgbọ́n tó ṣe gbagba gbogbo ọgbọ́n o ní láti ọkọ lọ mọ ìdílé tó ti wá o ní láti lọ mọ àṣà àti ṣe yín kí ló ń ṣe báwo la ṣe ń sọ̀rọ̀ síyàn nínú àṣà báwo la ṣe ń báyàn sọ̀rọ̀ báwo la ṣe ń gbóbìnrin gbé kí ni àṣà àti ṣe wá sọ bọ̀ tó bá ti dẹ́ pé Quran Bible court Western education ló fi ń to ilé ẹ ló fi ń to ìbálòpọ̀ ẹ ló fi ń to ìbágbé ẹ ìwà tí o káyàwó ẹ mọ́dọ̀ àlè olóńfẹjọ́ sùn pásítọ̀ òfẹjọ́ sàfà ọba yín parí ẹ̀ like no I don't want to go there bẹ̀ kọ́ mo fẹ́ lọ à ń sọ̀rọ̀ nípa power agbára ẹ̀sìn power of religion Ọlọ́run sórí ẹlòmíì mo sọ fún yín pé àti àfà àti pásítọ̀ ex-convict Ọlọ́run ni wọ́n tó bá ní kí pásítọ̀ wá kókó ẹ̀kọ́ ẹ̀ tó bá ní kí pásítọ̀ wá kà kó wá sọ past ẹ̀ kọ́lọ́run tó pè ẹ máa rí pé kò yẹ tó yẹ kó máa wà láwùjọ èèyàn torí pé ó sọ pé Ọlọ́run ti pe òun ti dàtún bí èèyàn wa ń bọ ẹni tó ti ṣe bàjẹ́ rí ó wá lóun túbá gbogbo àwọn tó ṣe bàjẹ́ lórí ẹ̀ ń kọ́ no ẹ jẹ́ kẹ́ religion or no religion ẹ̀sìn or no ẹ̀sìn when you are good you are good I keep saying that on all my program tó bá jẹ́ pé èèyàn rí ní èèyàn rí tó bá jẹ́ pé èèyàn abúrú yẹn ẹ jẹ́ ká wá gbé ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan ẹ jẹ́ ká wá ìjọmọlúàbí èèyàn kọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìjọmọlúàbí irú ẹbí wo ló ti wá ta ni ìwọ̀n ẹ ṣé èèyàn gidi lọ́kọ tó fẹ́ àbí èèyàn rí níyàwó ẹ irú ẹbí wo níyàwó ẹ ti wá báwo ni ìyá ìyàwó ẹ ṣe ń ṣe sí bàbá ẹ̀kọ́ ẹ báwo ni bàbá ọkọ ẹ ṣe ń ṣe sí irú wọn kí ló ti ṣẹlẹ̀ ẹ̀ràn wọn rí èèyàn rí ni wọ́n ni ìwọ náà wá ìdí tiẹ̀ bọ́ nítorí ẹ̀sìn ìyàwó ẹ lóòótọ́ èèyàn burúkú ni but ó ti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ẹ wájọ́ like bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ mo dẹ̀ sọ ọkọ pé ní ìwọ̀n ìgbà tó bá tẹ́ pé tó bá ń sùn tó bá ń jí tó ń sùn tó ń jí tó bá ti ń wo gbogbo ìbàjẹ́ tó ṣe bọ̀ nítorí pé òun kírun òun gbàwẹ̀ òun yan sàkáwọ́ òbí Ọlọ́run ti dáríjì ẹ̀ àwọn tó dẹ̀ bá tí wọ́n jẹ́ dẹ̀ sì wà láyé ikú ò tí ì pa yín tí ò bá tètè ṣe àtúnṣe nǹkan tó yẹ kó ṣe kọ́lọ́jọ́ tó dé wàá rí pé iná tó ń sá fún yẹn máa padà wọná Ọlọ́run bá ń gbọ́ torí àwọn ẹlòmíì bílífù pé torí pé àwọn ti ṣe áfẹ́gà fún láì òun ti kọ́ mọ́ṣáláṣí òun ti kọ́ mọ́ọ̀sì òun fáwọn èèyàn lómi ọ̀fẹ́ Ọlọ́run ti dáríjì òun àwọn tó dẹ̀ bá tí wọ́n jẹ́ àwọn tó ṣẹ́ orí wọn kò wọ́n dẹ̀ sì wà láyé o ò dẹ̀ túbà o ò ṣàtúnṣe ìwọ wá lọ sápamọ́ sí pé rẹ ìwọ Ọlọ́run ti dáríjì ní inú àjọ náà ló lọ. àtònífá àtòníṣàngó àtàfà àti pásítọ̀ àti gbogbo ẹ̀sìn tó hùn kó lè wà nílé ayé Ọlọ́run lọ́ba inú mímọ́ dẹ̀ ni nǹkan tó bá wù sí mi ni kó jẹ́ tiẹ̀ agbára wà níbi ìṣẹ̀dá tí o ní bọ̀ nítorí ẹ̀sìn tó wà lórí ẹ̀ ló mọ́gbọ́ agbára tí Olódùmarè fún ẹ gẹ́gẹ́ bí ènìyàn ẹlòmíì wà
ibi ìbínú lágbára ẹ̀ wà, ẹlòmíì wà níbi òsìsọ lágbára ẹ̀ wà, níbi òwí wà níbi iṣẹ́ like ẹlòmíì Ọlọ́run ọba o ẹ ti jẹ́ kí ọ̀làjú religion kó jẹ́ ká gbàgbé origin wa, kó jẹ́ ká gbàgbé àṣà àti ìṣe wa. Àwa Yorùbá ní àṣà níṣe, a ní bá ṣe ń fi ọmọ fọ́kọ, a ní bá ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀, bọ́mọdé bá tó lọ́kọ ó ń lọ́kọ ni, bọ́mọdé bá tó ládàá ó ń ládàá ni. Tọ́mọdé ò bá tí tó kú dà kó ń bèèrè ikú tó pa bàbá ẹ̀, but ní ilẹ̀ Yorùbá sì yìí kò sí nítorí àlàjá wa ń fojú egbò tẹ́lẹ̀ nítorí ayélujára, ẹlòmíì ó máa wá sórí ayélujára, á máa pe bàbá oníbàbá. Ibo là ń bá ọ̀rọ̀ ayé yìí lọ báyìí Elédùmarè? Ṣé ẹ̀sìn ni àbí ọ̀làjú? Ọlọ́gbọ́n o, olóye o, mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹni tó bá ní kí n má dé mi ò ní dé bá. Àtẹ́lẹsẹ̀ Abẹ̀nà.